Bí mo lè fẹ́ kó sà ọmọ gbé. bóyá ó fẹ́ kó wá gbé gógó orí mú òun. Àbí gógó orí mú rẹ ni. ọmọ bá gbé. Ó fẹ́ kó wá gbé gógó orí mú rẹ ni. torí èmi rò pé oríta tí Èṣù wà kò tẹ́ lọ́rùn ló fi ní pé kò nílé ló fi ń gbóríta. bóyá tó bá kúkú lọ bá nulẹ̀ rẹ̀. ó fẹ́ Èṣù ní accommodation. babaláwo àbọrúbọ yẹn o. gbogbo àtọ. àáfàá kan ló máa sọ̀rọ̀ ní orí social media. Kí ló sọ pé a ṣe? ojú owó wa pọ́n títí o lọ gbé bọ fésù bẹ́sù bá nílé ni ṣé yóò máa gbé lórí ta. fárúgọ bí kọ́dàrí la ẹ má mọ bọ́lá wọn bá du sẹ́rin o kádàrá ológun o orílẹ̀ ẹlẹ́jọ́ o. ó ní ojú owó wa pọ́n títí owó agbẹ́bọ fésù ìgbésẹ̀ tí Èṣù bá nílé ni ṣé yóò lọ máa gbé oríta. ọ̀rọ̀ yìí ó lágbára gan wá ní pé kí n tọ̀ àwọn babaláwo tó tún lágbára wá kí n wá fi tó yín létí pé ṣé lóòótọ́ ni pé Èṣù òrìlé ló fi ń gbóríta. Ẹnu tó fi àwọn tó fi sọ̀rọ̀ làwọn náà fi dá lóhùn. kábíyèsí Olódùmarè. Àwọn ó fẹ́ sọ̀rọ̀ kò gbàkúngbé ṣéṣù ni torí ó ti mọ̀ pé babaláwo Èṣù làwọn máa ń gbẹ́bọ fún ló sì sọ̀rọ̀ pé ojú wa pọ́n títí ó lọ gbẹ́bọ fésù. Ṣéṣù tó ń fún rẹ̀ gan òrìlé tí ń gbóríta. bẹ́ẹ̀ni. Ìbéèrè làwọn náà wà tì sí wọn. Táwa bá fẹ́ gbà lọ́wọ́ Olódùmarè Èṣù á bẹ̀ lọ́wọ́ ẹ̀ torí Èṣù fúnra rẹ̀ ìránṣẹ́ Olódùmarè ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n ẹwà bá ń bi òun náà pẹ̀lú àwọn tó fi sọ̀rọ̀ yìí wípé Muhammadu táwọn ọmọ fokọ rẹ̀ bẹ Aláwọ̀ ṣé àdúrà Muhammadu fúnra rẹ̀ gbà nígbà ayé rẹ̀ ló bí wọn méje kún ṣojú ẹ̀. Níjọ́ kan tí wọ́n sọ pé wọ́n lọ yídí Iléyá tí wọ́n ní ń ronú ń jákòtò ń Aláwọ̀ pa kan wọ́n tún fẹ́ lọ túnú àwẹ̀ Aláwọ̀ tó pa kan gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n pa wọ́n ṣojú ẹ̀. Muhammadu fúnra rẹ̀ gan ilé mélòó ló kọ́ nígbà sọ pé Èṣù ó kú fẹ́ bẹ́ṣù ni pé Èṣù líle òní lọ sórí ìta ilé fúnlẹ̀ Muhammadu fúnra rẹ̀ kọ́ kí wọ́n wá sọ fún pé ojú kan títí ọlọgbọ́n fẹ́ṣù tẹ bá wà múlẹ̀ arẹ́sù gẹ́gẹ́ bí òrìjíṣẹ́ láti lọ́ọ́ bá jíṣẹ́ wa fún Olódùmarè ni àbí. bẹ́ẹ̀ni. àwọn ò sọ pé kódà gan tẹ́lẹ̀ babaláwo mi wọ́n ra kọ́ Èṣù síwájú ilé báyìí kì í ṣe ẹni kó wà lórí ìta. bẹ́ẹ̀ni. gbọ́ngbà máa ti gbégbá rẹ̀ láti bá a pè ní. tiẹ̀ ní pé kò sí babaláwo tí ò ní Èṣù nílé rẹ̀. kò sí babaláwo tí ò ní lésù. bẹ́ẹ̀ni wọ́n wò. òjíṣẹ́ ni fáwa láti bá gbé gbogbo ẹbọ wa sacrifice wa lọ sọ́dọ̀ Olódùmarè kì í sì ṣe èèyàn mọ́ káyọ̀ pé àwòrán èèyàn ló tún wá wà tó táyọ̀ pé sùn wà lórí ìta ṣé bí ó ti dòṣà ni. bẹ́ẹ̀ni. ó sà ti dòṣà. bẹ́ẹ̀ni. níbo lè fẹ́ kó sà ọmọ gbé àbí. bóyá ó fẹ́ kó wá gbé gógó orí mú òun. àbí bóyá aláṣẹ kéṣù wá gbé gógó orí mú rẹ ni. ọmọ bá gbé. ó fẹ́ kó wá gbé gógó orí mú rẹ ni. torí èmi rò pé oríta tí Èṣù wà kò tẹ́ lọ́rùn ló fi ní pé kò nílé ló fi ń gbóríta bóyá tó bá kúkú lọ bá nulẹ̀ rẹ̀. àwọn kan tí wàá wáyé pé àdìtú láàrin Èṣù àti Olódùmarè fúnra wọn ni. ó fẹ́ fún Èṣù ní accommodation. àdìtú láàrin Èṣù àti Olódùmarè ni tẹ́pẹ́ nìkankan kò mà sí tó wà mẹ́ ṣùgbọ́n tiwa ni pé ṣé báyìí wọ́n ní kò gbẹ́bọ fésù báyìí kọ́dọ̀ ló la àwọn sì rà lọ gbé wọ́n sì ní àṣẹ ifá sì ní àṣẹ á sì ń ṣe bẹ́ẹ̀ sì ń jẹ́ bẹ́ẹ̀ kí wàá ti rí gbàmọ́ bèrè pé ẹ jẹ́ àlọ́ gbésù wọnú kọ̀rọ̀ yàrá bí tó o bá sì la accommodation fésù bóyá tó a ti dúró sùn lórí ìta kó lọ kó palẹ̀ mẹ́ kó gbé lọ́nu kọ̀rọ̀ yàrá rẹ̀ kó mọ bésù jẹun ìpè tá a fẹ́ gbé fésù káwa máa gbẹ́nu yàrá rẹ̀ wọ́n jọ máa jẹ́. káwọn wọlé gbẹlẹ bẹsù ló ta mọ. bóyá tó wulẹ̀ tó yẹ sọ̀rọ̀ gan ni wọ́n bẹ́sù jẹun. bóyá àwọn èèyàn mú fífẹ́ bí ìlà ìwà mọ́ báwo pé tó bá ń gba ti tọ̀dọ̀ ti tẹ̀sù mọ́ tọ̀dọ̀ ti tiẹ̀ yóò lè mọ. tọ̀dọ̀ tí ó fi di púpọ̀. ká gbà pé kì í ṣe pé bóyá Èṣù onílé ló fi lọ ń gbóríta. kì í ṣe bóyá Èṣù onílé nígbà Jésù nígbà tí Jésù wà láyé gẹ́gẹ́ bí irúmọlẹ̀ sórí ìta ní sùn ni. ìyẹn wọ́n ní tẹ̀ mọ́ sórí ìta. ṣùgbọ́n ó ti dòṣà. ló fi wá wọlé sórí ìta.
ó wọlé sórí ta ni ó ti dò sá ìgbà tó wá wọlé sí pé sí bí báyìí pé ká mọ bọ́n bí báyìí ká mọ sí báyìí bí báyìí ó ṣe ti wá ní sí pẹ̀lú pé ìwọ tó mọ̀ ń pẹ̀lú àníyàn ẹ̀sùn nílé ló ń kiri ẹ̀sùn níta ẹ bá ń sọ fún pé kí ló tó ń lọ mọ pàgbólé yánu yàrá àbí kí ló tó ń pàgbólé yá wájú ta ṣé bí ọ̀rọ̀ ni. tá a bèrè pé tó pàgbólé yá wọn ni kọ̀máàdì tálà fáwọn ni káwọn lọ mọ pàgbólé yá káwọn mọ pásí kan àwọn kan pa mọ́kà kò wá sí ti pákọ̀rọ̀ yàrá nù wọn àwọn náà sì lọ mọ pákọ̀rọ̀ yàrá táyé pé wọ́n ń gbé jẹ́ta fún tó pa ni. èyàn ó ti níyànjú. ẹlẹ́ẹ̀kejì ń bẹ́ẹ̀ náà ni pé àáfàá yìí kan náà ló tún ní pé. ní tí máa ń pa mí lẹ́kún jù òun lẹni tọ́lọ́wọ́n bá ń fọ ọmọ dààmú tó wá ń tàtàrà abẹ lọ́lé Ọ̀ṣun bọ́ṣun bá rọ́mọ bí nínú ayé rẹ ni sọmọ ará yóò fọmọ bú ni Ọ̀ṣun fúnra rẹ ò rọ́mọ bí ń gbà ayé rẹ Ọ̀ṣun wa kú tán sìn ẹ wá ń lọlé rẹ pé kó bùn yín lọ́mọ ẹ dákun ṣé n tí mò ní ìjẹ́ mo lè fún yín bí. ojú ọmọ ń pọ̀nyàn ó wá lọ bá Ọ̀ṣun ó ní ṣé Ọ̀ṣun fúnra rẹ̀ nígbà tó wà láyé ṣé ó rọ́mọ bí ó ní àwọn èèyàn fi lọ ń bá fún ọmọ pé Ọ̀ṣun fúnra rẹ̀ nígbà tó wà láyé gan òun gan fúnra rẹ̀ ò rọ́mọ bí ó sì lọ bá ẹni tí ò rọ́mọ bí pé kó wá fún ọ ní ọmọ. àwọn gbìyànjú mọ̀mọ́lù táwọn torí tán gbogbo mọ̀mọ́lù táwọn forúkọ rẹ̀ bẹ aláwọ̀ gbogbo ọmọ rẹ̀ kún ṣojú ẹ̀ ni. ó bímọ àwọn ọmọ rẹ̀ kú lójú ẹ̀ ó bímọ 7 mẹ́fà kún ṣojú ẹ̀ ìkẹ́ tó tún wá gbẹ̀yìn ẹ̀ ìkẹ́ láwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó tún mọ́ òkì mọ́lẹ̀ èyí tó wá gbẹ̀yìn ẹ̀hún tó tún wá bímọ 2 Fatima ó bí Asani ó bí Hussein àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn ló pa àwọn 2. báyìí bí bọ́yẹn sọ pé lágbára tó májèlé 250 naira 2 naira ló jẹ tó fi kú nígbà ayé rẹ̀ nǹkan kò wá láyọ̀ gbogbo ìgbésí ayé tí Ànábì Muhammadu lò kò sí jọ́ kan tínú rẹ̀ dùn látàrọ̀ dalẹ́ rí mùsùlùmí tí wọ́n fẹ́ fún mi parọ́ kó mú jọ́ kan tínú Muhammadu dùn wá rí àfi bí ọ̀rọ̀ ìbànújẹ́ ni mo ṣẹlẹ̀ sí bí kò fẹ́ lọ kírun ìjọ fẹ́ lọ kírun léyà lọ́mọ kan kú ló fi débẹ̀ ló fi lọ pàlàbà gbá lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ni. ìtún lọ yídì ìtúnu àwẹ̀ àwọn afá sọ bẹ́ẹ̀. ọmọ mi tún kú gbogbo ọjọ́ tí ayé bá ti ń dunú aláwọ̀ mọ́ba Muhammadu fúnra ẹ̀ nínú jẹ ni. tá a bẹ̀rẹ̀ pé akéré tọ́mọ kò bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ mùsùlùmí pé kílé tọ́mọ kan gbẹ̀yìn Muhammadu wọ́n nìyẹn aláwọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ ni nítorí pé tọ́mọ bá gbẹ̀yìn Muhammadu wọ́n mọ̀ fi ọlá Muhammadu jó kan níìsín. àìdá èyí tí mo tó ṣẹlẹ̀ sí mọ́mọ́ tí ò dá wọ́n tún mọ̀ fi yin Muhammadu. ẹ bá ń bi wọ́n wípé Muhammadu tó ń bí 7 ń sẹ́ kò rọ́mọ gidi kankan gbẹ̀yìn yẹn ọmọ rẹ̀ tó kì mọ́lẹ̀ tán fún lóyún nígbà ayé rẹ̀ tí yóò ti bímọ 2 ọmọ 2 tó bí àwọn mùsùlùmí náà lọ tún pa wọ́n gbé orí kan lọ sí China wọ́n gbé orí kan lọ sí Iran Hasani àti Hussein. èmi gan gbọ́ olùtọ̀ yìí nígbà tá a fi. ìwọ tó wá lọ́sùn òbí mọ nínú ayé Ọ̀ṣun tó ní kò bímọ tó wá ń padà fún yẹn lọ́mọ àti Muhammadu tó bí tí ẹ kò gbẹ̀yìn ẹ̀ tẹ́yìn ẹ̀ tún dàrú tí Muhammadu tún kú tán tí jẹ́ tó balẹ̀ Saudi tí wọ́n para wọn lọ tán bẹ́ẹ̀ àwọn lórí lọ èwo láyé ẹ̀ dájú méjì àti Muhammadu tí ò rí dùnú látàárọ̀ tilẹ̀ fi sùn gbogbo ọjọ́ ayé Muhammadu rí dùnú ọjọ́ kan rí sáàmù sọkún ni inú pọ́njú ìpayín kéke ogun jíjà ayé ìnira Muhammadu ló wo gbèsè ayé ìdí nìtẹ́ pé tó máa ti ń kírun léyà àfáàmìlì máa kí kó máa sunkún tó yẹ pé jọ Muhammadu náà kí ń sunkún ni ló fi ṣèṣì pé Allahu Akbar tó yẹ kó pèlè ẹ̀kan ó pèlè ẹ̀kan wà lọ pèlè méje. nínú Muhammadu àtọ̀sùn Òṣogbo tá a wá ló gbogbo sí ayé rọ̀ nínú àwọn méjì fa ẹ̀yìn àwọn tó ń wùwà náà ni ó dà. mo tiẹ̀ tún rí fọ́nrán mi táfà kan sọ̀rọ̀ pé kinní kan òjíṣẹ́ wa kò sí nǹkan tó. mo wá gbọ́ lára àárín àwọn ọmọ irúmọlẹ̀ kan tó ní pé ó wà nù ayé Kùránì wípé wọn ò rán Muhammadu sí wa. bẹ́ẹ̀ni wọn ò rán Muhammadu sí wa. wọn á ní bó ló ṣe jẹ́ ṣé Muhammadu kì í ṣe òjíṣẹ́ Allahu mọ́ ni. intan tí wọn mùsùlùmí tí wọn fẹ́ gbọ́ nù sẹ́yìn pé ìsìláàmù ó ti di táwọn èèyàn fi ń jẹun ó ti di ọ̀nà ọ̀fun fáwọn mùsùlùmí ibi tí wọ́n ti ń jẹun nù inú Kùránì tàn gbé dání ń sọ àyàbẹ̀ fún wọn káwọn náà lọ kà á wọn lè wà pé wọn ò rán Muhammadu sí ìran Yorùbá nínú Kùránì orí 14 ẹsẹ̀ 4 Suratu Ibrahim Quran chapter 14 verse 4 ó ní akọ̀ròyìn náà òjíṣẹ́ kan sí ìran kan bí ó ṣe pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó lè bá ṣàlàyé Ọlọ́run ẹlẹ́dàá wọn fún wọn nígbà wọn rán Muhammadu sínú Lárúbáwá
pẹ̀lú èdè lárúbáwá pọ́nbélé ṣé mo wá ṣé káwá ní mò ń rójìṣẹ́ nǹkan sáwa ni àtàwọn fẹ́ẹ́ rójìṣẹ́ sáwa lárúbáwá wọn àfi rán iṣẹ́ sọmọ Yorùbá. no Kùránì tí oko ìtàn nìsín yẹn ó ti sọ wípé òun ò ní lójijì kan sí ìlú kan bí kò sí pẹ̀lú èdè wọn so Muhammadu rẹ̀ gbọ́ Yorùbá tí ogun adé fi mọ̀ ní dájúdájú. a sì bá àwọn tí wọ́n náà sí tó fi tó tọ́ ọmọ pẹ̀lú lárúbáwá ó ṣe àkà wa. Yorùbá sì làwa ń sọ. a sì láwọn kan náà tó jọ́sìn sẹ́ńbí táwọn náà ti wá tán sọ Yorùbá. bẹ́ẹ̀ni. tọ́ pé ààrẹ nìyẹn kan sí bí báyìí a sọ pé bóyá ká mọ wá kan kí gba tirẹ̀ tó lọ́rùn sí wa kí la tún lọ sọ́dọ̀ tiwọn fún. lóde tá a fi ojúlẹ̀ tá à ń wá ìrójú káàkiri. ọmọ ọlọmọ kí abúm bàbá Ifá ti sọ pé ohun bàbá tí wọn èwú wọn bàbá mọ́pa ní mọ́jà wọn lára adé afúnwọ̀ ọ̀dẹ̀rẹ̀ tí sálábà ní ẹja gbogbo tó wà ní odò kò ní wẹjá jẹ ìjẹnu wọ lẹjọ ọmọ wa kì í tí ó fi lọ rí kúwe. bí oúnjẹ ti pọ̀ ní odò tó. kò ní wọ mẹjá jẹ ìjẹ tó wà lẹ́nu wọ kékeré tán fi sẹ́nu wọn lẹjọ mọ lè lọ sókè. tí n bá gbọ́ Ifá òye dáadáa ó túmọ̀ sí pé àwa tá a wà nílẹ̀ Yorùbá a pàtàkì àwọn ìtawà ní àwa lọ pàtàkì àwọn tí òkè ọ̀hún. ẹ ti gbà ó sì jẹnu. kò dúpẹ́ tí n bá tún ní àwọn ìbéèrè mi ojú òní tí wà á tún mọ wá ojú òní tí wà ọ̀dà o.